Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Wọ́n ní kábíyèsí wọn ni wọ́n kàn sí màmá wa Esther Ajayi wípé gbogbo nǹkan tí Queen Naomi ń ṣe lórí ọ̀rọ̀ Pastor Adémíjù wípé kò tẹ́ àwọn lọ́rùn, wípé Queen Naomi dẹ̀ ni ó ń fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàárín àwọn, wípé àwọn ni wọ́n lọ sí orí social media tí wọ́n lọ break marriage, wípé lẹ́yìn yẹn wípé àìmọye nǹkan tí Queen Naomi ti ṣe tó yẹ pé àwọn ò lè sọ pẹ̀lú bí wọ́n ṣe máa ń sà àwọn press tí wọ́n máa sọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàárín àwọn àti wọn fún gbogbo àwọn press, wípé àwọn dẹ̀ ti bá Queen Naomi sọ̀rọ̀ severally, wọ́n ní ṣùgbọ́n Queen Naomi ò change, wípé kí màmá wa Esther Ajayi kàn bá Queen Naomi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, wípé nítorí pé ọ̀rọ̀ yìí ó rí lè bọ́dà àwọn ẹ̀yin aráalé. Wọ́n ní màmá wa Esther Ajayi fún wọn ní èsì padà, ṣùgbọ́n ẹ jẹ́ ká jọ wọ inú gist tèmi náà. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn ilé tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn ilé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa lórí channel yìí fún any advert tẹ́ bá ní. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè, Ọlọ́run á ran ògbó yín lọ́wọ́ òkè òkè, ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn ilé, wọ́n ní màmá wa Esther ní kábíyèsí ẹ wá. Queen Naomi ò ṣe nǹkan kan tí kò ṣe sọ, nítorí pé nínú ìgbéyàwó ọkọ àti ìyàwó ni wọ́n gbọ́dọ̀ di òpó ìgbéyàwó mú, kì í ṣe ìyàwó nìkan. Wọ́n ní ìgbà tí Queen Naomi wà ní palace, wọ́n ní kábíyèsí, wọ́n ní wọn fún Queen Naomi ní security tó, wọ́n ní wọ́n jẹ́ kí àwọn èèyàn kó sí wọn láàrin. Wọ́n ní àwọn tí wọ́n dẹ̀ gbà tó ń jẹ́ kán kó sí wọn láàrin, òun ni àwọn yèyé mẹ́ta ìyálájé pẹ̀lú gbogbo àwọn kọ́ńkúbáǹtì kábíyèsí. Wọ́n ní mélòó ni àwọn fẹ́ sọ, wọ́n ní dẹ̀ àwọn olóyè náà, wọ́n ní kábíyèsí gbà wọ́n láàyè láti kó sí wọn láàrin. Wọ́n ní Queen Naomi èèyàn dáadáa ní Queen Naomi, wọ́n dẹ̀ jẹ́ ọmọ tó ní ìtẹríba. Wọ́n ní kábíyèsí ò lè rí ìrú ìyàwó mọ́ báyẹn láíláí. Wọ́n ní nítorí pé gbogbo nǹkan ni Queen Naomi wọ́n fi ní sùúrù fún kábíyèsí tó. Wọ́n nígbà tí kábíyèsí tí Queen Naomi wà ní palace, wọ́n ní Queen Naomi ò kì í sọ̀rọ̀. Wọ́n ní gbogbo bí Queen Naomi ṣe ń kó àwọn àlè yìí wá sínú palace, wọ́n ní Queen Naomi ò sọ nǹkan kan. Wọ́n ní Queen Naomi ò tiẹ̀ tètè mọ̀ wípé àlè ni gbogbo wọn, wípé wọ́n rè pé business partner bí kábíyèsí ṣe ń sọ fún wọn ni wọ́n. Wọ́n ní ìgbà tí àṣírí tú ni Queen Naomi ṣe wò pé so gbogbo ìgbà yìí ọkọ mi ń deceive mi ni. Wọ́n ní kò sí obìnrin tí ò ní bínú. Wọ́n ní kò sí obìnrin tí ò ní bínú. Wọ́n ní ìbínú yẹn ló jẹ́ kí Queen Naomi lọ post nǹkan tán lọ post sórí social media. Wọ́n ní so kí kábíyèsí má blame Queen Naomi. Wọ́n ní kábíyèsí gan ní ọ̀pọ̀lọpọ̀ blame, wípé torí kábíyèsí ò respect ìyàwó wọn láti máa gbé àlè wá sí inú matrimonial wọn. Nǹkan tí màmá wa Esther Ajayi sọ allegedly nìyẹn. Wọ́n ní ẹni ẹ̀ ń forgive Queen Naomi, ẹ̀yin gangan ni Queen Naomi forgive torí ẹ̀yin lẹ ṣe. Wípé kábíyèsí let bygone be bygone, ẹ má tún padà sẹ́yìn mọ́. Bí ẹ ṣe move on yẹn, òun náà ló yẹ kẹ́ ẹ move on. Nítorí pé àwọn máa bá yín sọ òótọ́ ọ̀rọ̀,
àwọn ẹ̀wà tẹ́ ẹ wù sí arábìnrin kò dáa. Ipe tó bá ṣe ọmọ sin ni a ti kọ̀yìn ti pé a ti move on pẹ̀lú live ẹ̀ a ti lọ fẹ́ ọkùnrin mi pé ṣé wọ́n ṣe tó yẹn fún wúrà. Ipe ṣé wọ́n ṣe tó yẹn fún wúrà kó tó dé pé wúrà já wọn kalẹ̀ tó lọ fẹ́ lòmíì. Ipe kí kábíyèsí gan rò nínú ọkàn wọn dáadáa ipe kò sí ẹni tó lè dàbí Queen Naomi nínú àwọn ìyàwó tán fẹ́. Gbogbo nǹkan tí Queen Naomi gbà kò sẹ́ni tó lè gbà. Ipe so advice àwọn ni pé kí kábíyèsí gbé ìgbésẹ̀ tó bá yẹ kí wọ́n gbé kí wọ́n mú ìyàwó wọn padà tọmọ wọn sínú palace. Ipe kán má jẹ́ kí àwọn olórí kankan máa manipulate wọn. Ipe kò sí nǹkan kan tí wọ́n lè rí tó jẹ́ ìdùnnú lára gbogbo àwọn tó kó sínú palace. Allegedly bá ṣe gbọ́ ni o. Ipe ẹni tí wọ́n jọ bẹ̀rẹ̀ pèpè kí wọ́n tètè lọ pè wọ inú palace kan fi di orí ìtẹ́ wọn mú. Ipe nítorí pé ewu ń bẹ lóko ló ń gẹ́ gan ewu ni o. Ipe kí kábíyèsí má fi ọ̀rọ̀ yìí falẹ̀. Nǹkan tí wọ́n ní màmá wa Esther Ajayi sọ ni. Ẹ̀yin èèyàn lé. Gist tá gbọ́ níta ní ká mú wá fún yín bí mo ṣe ń sọ. Mi ò relate mọ́ kábíyèsí mi dẹ̀ bá wọn gbé palace o. Nǹkan tá gbọ́ lórí social media la torchlight sí yín. Bá dẹ̀ ṣe máa mú wá nìyẹn nítorí pé a ní àṣẹ láti tọpinpin àti láti torchlight sí irú gist báyìí. Ẹ̀yin èèyàn lé adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel wa. Adúpẹ́ fún support yín. Adúpẹ́ fún support yín. Adúpẹ́ fún gbogbo bẹ́ẹ̀ ṣe love ten like channel ten comment. Ọlọ́run Elédùmarè á ṣàánú fún gbogbo yín o. Òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ jọ̀ọ́ ẹ subscribe ẹ̀yin tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ ni tẹ́ ń darapọ̀ mọ́ Mashola Gist TV so that ẹ máa rí gbogbo àwọn videos wa. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ọlọ́run aláàánú á bá mi ṣàánú fún yín o. Please share this video, like and subscribe. God bless you all.